Ètò gbàgede ọ̀rọ̀ ṣálágbèdè, ètò tó ń kọ́ni lọ́gbọ́n láni lóye, ó kún fún ìgbàlejò lóríṣiríṣi. Ọkàn mi Elédùmarè ọba tó pọ̀ nípa àtagbára tó ń jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù kábí ọkọ̀ òsì. Ọba Allah, ọba tọ̀, mo yìn ọ́ lógo, mo gbórúkọ rẹ ga, mo yìn ọ́. Ojúmọ́ ní ti mọ́ tí gbogbo èèyàn ń wá àtijẹ àti mu. Mo gbà ládùúrà fún gbogbo ojú tó ń wò mí lónìí, ìyẹn lórí Instagram Ìjẹ̀bú Official, ìyẹn lórí thread mi Ìjẹ̀bú Official, ìyẹn lórí Facebook mi wípé Ọlátayọ̀ Amọ̀kádé Ìjẹ̀bú. A ní lórí YouTube mi tí gbogbo yín ti ń comment tẹ́ ń ṣe kíni tẹ́ ń like Ìjẹ̀bú Official TV. Àsìkò rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo mọ̀ lóore o. Mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ètò náà ni Gbàgede Ọ̀rọ̀, ọ̀rọ̀ ni Gbàgede. Lórí ìkànnì yìí lẹ́ẹ̀ ti máa bá gbogbo àwọn oríṣi jàǹkànjàǹkàn èèyàn pàdé. Àmọ́ lónìí yìí ọ̀sẹ̀ náà ti tó láti ju òwe ọ̀sẹ̀ yìí. Òwe ọ̀sẹ̀ yìí, òwe ọ̀sẹ̀ yìí. Màmá kíra mi pé èmi lọmọ Olúkòṣà àtàn ọmọ Olúbùsọ́lá Olúkànbẹ̀lẹ̀jà ọmọ mẹ̀mú. Ọmọ rẹ̀ ìgbénúgbò kó bẹ́ẹ̀ náà rẹ̀ ìgbérè náà kó bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ni gbọ́ ọmọ dání ò dání kéke. Ọmọ rẹ̀ gùdú ọmọọba fúnbi yẹ fúnbi yẹn ní ìlú Ìlíṣàn. Òwe tọ̀sẹ̀ yìí leléyìí. Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ìdí tí a fi lò ó? Ìgbà wo là ń lò ó? Mẹ́ta ni. Lábẹ́ comment section ní Ìjẹ̀bú Official ẹ dáhùn ẹ̀. Lábẹ́ comment section ní Ọlátayọ̀ Amọ̀kádé lórí Facebook ẹ dáhùn ẹ̀. Lórí TikTok mi Ìjẹ̀bú_424 ẹ̀yin èèyàn mi nílé ẹ mà dáhùn ẹ̀. Ìbéèrè tọ̀sẹ̀ yìí leléyìí. Òwe Yorùbá sọ wípé tí Yorùbá bá lọ tí wọ́n bá bọ̀ tí wọ́n bá ní ìtí ọ̀gẹ̀dẹ̀ ni kò tóhun à ń lọ̀dà bẹ́ẹ̀. Ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ náà kò tóhun à ń lọ̀dà bẹ́ẹ̀. Ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ náà kò tóhun à ń lọ àdá bẹ́ẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìdí wo ni wọ́n fi lò ó? Ìgbà wo la máa ń lò ó? Lábẹ́ comment section Ìjẹ̀bú Official ẹ ṣe kí ni ẹ comment ìyẹn lórí Facebook tọ̀dọ̀ mi Ọlátayọ̀ Amọ̀kádé Ìjẹ̀bú, lórí TikTok Ìjẹ̀bú_424 ẹ comment. Láti iléeṣẹ́ wa Malicious Kitchen wọ́n ní ká fún ẹni tó bá gbà tó bá gbégbá orókè ìyẹn ní 10,000 naira. Ìgbà kejì ká fún ní 5,000 naira. Ìgbà kẹta ká fún wọn ní 2,500 naira. Ibi yìí ká fún ní 2,500 naira. A fi ń yẹ ọpọlọ wa wò ni. Ọpọlọ yóò ní dọ́bà, tèmi náà ní dọ́bà láṣẹ Èdùmàrè. Ìbéèrè tọ̀sẹ̀ yìí nìyẹn. Tí Yorùbá bá lọ tí wọ́n bá bọ̀ tí wọ́n bá ní ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ náà kò tóhun à ń lọ dàbẹ́. Ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ náà kò tóhun à ń lọ àdàbẹ́. Lábẹ́ comment section ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ. Ètò gbàgede ọ̀rọ̀ ṣálágbèdè, ètò tó ń kọ́ni lọ́gbọ́n láni lóye, ó kún fún ìgbàlejò lóríṣiríṣi, káwa ń fìdílé kájọ kọ́gbọ́n. Ètò gbàgede ọ̀rọ̀ ṣálágbèdè, Ọlátayọ̀ Amọ̀kádé